mo kí yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Olúwatúnmiṣe Àdìgún lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, olùdarí àti òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Bímbọ́ Afọláyan Ògúnlọ́wọ̀ ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé irú obìnrin tóun fẹ́ jẹ́ ní ọdún 2022 ni láti máa múra dáradára, láti máa dán àti láti tẹpá mọ́ṣẹ́ àti ní gbogbo ìgbà láti máa dunnú. Bímbọ́ ló fi àwòrán alálàyé ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ògbóǹtarìgì òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Fúnṣọ́ Adéolú ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú àwòrán ara rẹ̀ láti fi kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ìmúra ọdún kérésì àti ọdún tuntun tó ń bọ̀ bí a bá wọn láàyè nínú owó ọrọ̀ àìkú baálẹ̀ ọrọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí padà pé ẹ̀mí tiẹ̀ náà á ṣe púpọ̀ ọdún lókè èèpẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká òṣèré tí àwọn ènìyàn mọ̀ sí Bákàrè Zainab ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé pípadà òun sí ilẹ̀ bàbá òun fẹ́ dàbí pé òun ò dé ibẹ̀ rí. Ó ní òun ò mọ ibi tóun fẹ́ gbà jáde kúrò nínú iléeṣẹ́ pápákọ̀ òfurufú mọ́. Ó ní òun fẹ́ lè padà síbi tí òun ti ń bọ̀. Zainab ló fi fọ́nrán fídíò ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Zainab sì ń kí pé káàbọ̀ padà sí ilẹ̀ bàbá rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé, adẹ́rìnpòṣùnú, olólùfẹ́, ẹbí àti ará adẹ́rìnpòṣùnú kan tí àwọn ènìyàn mọ̀ sí Dikit Abiola tó ti wà ní ìhà àwọn ológun orí omi fún ọjọ́ mélòó kan tí ó gba òmìnira rẹ̀ ní lọ́ọ́lọ́ yìí ni wọ́n ti ń kí pé ó káàbọ̀ padà sílé. Wọ́n ní ó kú ogun àjàbọ̀. Dikit Abiola ló fi àwòrán ara rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tí àwọn ẹbí àti ará rẹ̀ pẹ̀lú sì fi àwòrán adẹ́rìnpòṣùnú yìí sórí ayélujára láti fi kí pé ó kú ewu, ó kú àjàbọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ìlúmọ̀ọ́ká agbaniníyànjú lórí ọ̀rọ̀ ìrẹ́pọ̀ àti ìgbéyàwó tí gbogbo ènìyàn mọ̀ sí Blessing CEO ló fi fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n mọ nǹkan tí ó máa tẹnu wọn jáde wá, kí wọ́n kíyèsí ọ̀rọ̀ ẹnu wọn, èrò inú wọn, torí pé ọ̀pọ̀ ìgbà ni nǹkan tí wọ́n bá ń rò tàbí sọ ni ó máa fẹ́ wá sí ìmúṣẹ. Blessing CEO ló fi fọ́nrán fídíò ọ̀hún sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ sì ń kan sára sí pé ó ṣeun fún ọ̀rọ̀ ìyànjú ọ̀hún. Few things to keep close watch on. Watch your thoughts because they become your words. Watch your words because they become your actions. Watch your actions because they become your habits. Watch your habits because they become your character. Watch your character because they become your personality. Watch your personality because it becomes your destiny. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, òṣèré ìlúmọ̀ọ́ká kan tí àwọn ènìyàn ń pè ní Òṣìòṣì Ọmọbánkẹ́ ló fi orin àgbà olórin kan tí àwọn ènìyàn ń pè ní King Sunny Adé tí àkọlé orin náà jẹ́ Appreciation sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ Olúwa fún pípamọ́ tó pa àwọn ọmọ nínú ìrìn àjò tí òun lọ. Ọmọbánkẹ́ ló fi fọ́nrán fídíò ṣàpèjúwe ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ lórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń túbọ̀ dúpẹ́ lọ́wọ́ Olúwa pé ó lọ láyọ̀ ó sì tún bọ̀ láyọ̀. Wọ́n sì tún tẹ̀síwájú láti gbàdúrà fún pé ìrìn àjò rẹ̀ kò ní máa méwu dání láṣẹ Ìdùmarè. Appreciation, mo dúpẹ́ onígun ọ̀rẹ́ bàbá gbọ́pẹ́ mi. Appreciation, mo dúpẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ìlúmọ̀ọ́ká ajàfún ẹ̀tọ́ ènìyàn tí gbogbo ènìyàn mọ̀ sí Reno Omokri ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé ó ní àwọn ìgbésẹ̀ tí ènìyàn gbọ́dọ̀ máa tẹ̀lé láti ní ìgbéga. Ó ní kí wọ́n kọ́ láti máa mọ Ọlọ́run síwájú sí i. Ó ní kí wọ́n kọ̀ láti pe àpèjẹ tí ò ní gbó wọn lára. Ó ní kí wọ́n ṣàbíamọ níwọ̀n ohun tí àpò wọn lè tọ́. Reno Omokri ló fi àwòrán ara rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ láti fi gba àwọn ènìyàn níyànjú lórí ayélujára rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ìlúmọ̀ọ́ká òṣèré orí ìtàgé tí àwọn ènìyàn mọ̀ sí Títí Ọ̀ṣínáwọ̀ ló sọ sórí ìtàkùn rẹ̀ pé ènìyàn ò kí ń mọ ìwúlò wákàtí àfìgbà tí ó bá tó di ìrántí kí wọ́n tó mọ ìwúlò ìgbà ọ̀hún. Títí ló fi ọ̀rọ̀ yìí gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n lo ìgbà àti àkókò wọn fún ohun tó ní ìtumọ̀. Òṣèré yìí ló fi fọ́nrán fídíò àwòrán ara rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára rẹ̀. Ní nọ́mbà
ẹlẹ́ẹ̀kejì ọ̀gá àgbà àti olùdarí àwọn awakọ̀ nílùú Èkó tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ ló kọ ọ̀rọ̀ dúpẹ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá síbi àṣeyẹ iléèwé àwọn ọmọ rẹ̀. Ó ní òun dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo àwọn ẹbí ará àti ọ̀rẹ́ tí wọ́n farahàn níbi àṣeyẹ àwọn ọmọ òun. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí ayẹyẹ ọdún kẹwàá Orísun ti ń tẹ̀síwájú ẹ máa tẹ̀lé wa lórí amóhùnmáwòrán àti ayélujára wa ẹ sì kú ojú lọ́nà àfihàn àwọn tó jáwé olúborí nínú ìtakọ̀ngbọ̀n Arẹwò Orísun. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti dáhùn sí àwọn ìbéèrè wa àti ìtakọ̀ngbọ̀n wa fún ti ọ̀sẹ̀ yìí. Ìbéèrè àkọ́kọ́ dárúkọ atọ́kùn ìṣẹ̀ǹbáyé. Ìbéèrè kejì dárúkọ oníròyìn mẹ́ta lórí Orísun. Ìtakọ̀ngbọ̀n wa ti ọ̀sẹ̀ yìí sí atọ́kùn Orísun tí o bá fẹ́ràn jù jẹ́ kẹ́sì fi ìdáhùn yín sórí ìtàkùn ayélujára wa @Orisun TV lórí Facebook àti Instagram pẹ̀lú #Orisun@10challenge. Kò ní jù báyìí lọ lórí àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé níwọ̀n ni kí a mú nǹkan gbogbo ohunkóhun tí a bá fẹ́ ṣe ẹ jẹ́ kó mọ níwọ̀ntúnwọ̀nsì. Olúwatúnmiṣe Àdìgún lórúkọ tèmi ó dàbọ̀.